bàbá orílẹ̀ gbọ́n tilé gbọ́n olúgbọ́n ọ̀fìlé gbọ́n. ẹ̀yin yìí ṣá ọ̀rọ̀ gbogbo ń ṣe lórí alábàáhùn ọ̀rọ̀ gbogbo ń ṣe lẹ́yìn yín ṣá ẹ̀yin yìí náà ni. kí ló dé tẹ́ ń farun wájú pọ̀ mọ́ tìpàkọ́? kí ló dé tẹ́ ń dalẹ̀ irú? báwo lẹ ṣe kékeré tẹ́ fi dàgbà? bẹ́ẹ̀ ṣe wà yìí ńgbà tẹ́ wà kékeré nínú kẹ́ ẹ ya wúlígáǹsì tàbí kẹ́ ẹ kàn burú ṣá kẹ́ ẹ mọ dàdúgbò láàmú kẹ́ ẹ má dalẹ̀ irú gan. ẹ wo ilé ẹ̀yin náà lẹ ń dá Ògbómọ̀ṣọ́ rú, ẹ̀yin náà lẹ jálàáfíà ìjọba ń lu Ògbómọ̀ṣọ́ tẹ́ ń bọ́ ba tẹ́ ẹ jọ jẹ́ ìkan náà nínú ìlú tẹ́ ń bá dìtẹ̀ tẹ́ ẹ fà máwọn ìta láti máa sọ̀kò sínú ilé. irú àgbà wo ni tiyín ná? ẹ̀ẹ́dẹ̀ ṣe jẹ́jẹ́, àgbàlagbà ni yín. ẹnì nígbà tó lọ́wọ́ lọ́yọ̀ọ́dé ńjọ́ kìíní àná táì tí ì dé, ó gorí oyè táì tí ì gorí oyè, àlejò lójú kò fi ríran. àwọn ẹ sáré gbá kẹ̀kẹ́ mọ́, ẹ̀ ń pàtàn òṣì kiri, ẹ̀ ń pàtàn fò. ọ̀gá tiyín ní orísun yín ni, ṣé Ọ̀yọ́ dórísun? ṣé Ọ̀yọ́ lórísun yín? bàbá Olúgbọ́n orílẹ̀ gbọ́n ṣé Ọ̀yọ́ lórísun yín? láàárín èmi àti yín àtọlọ́hun àtẹ̀yin gan tẹ́ ẹ mọ̀ fúnra yín ẹ̀tàn ni. ẹ̀dẹ̀ mọ́mọ́ ẹ̀jẹ̀ ń jẹ́ kọ́mọkùnrin yìí kó kọ̀dí síta kó wá máa sọ̀kù sínú ilé. Ọlọ́run ló mọ irú àgbà tẹ́ ẹ dà yìí o. ẹ wá ṣàtúnṣe. gbogbo ọmọ Yorùbá pátá wọn korò ojú sí yín nísìn. ọwọ́ adé ló gọrẹ tó jẹ́ pé ọlọ́tẹ̀ lòun náà, òun náà ọ̀tẹ̀ wà nú ẹ̀ ní ẹ̀ tá a kọ́ níkà tó ṣe, òun náà níkà ti ẹ̀nú tó fẹ́ ṣe ni, òun gan fúnra inú ẹ̀ ò dáa. bínú ẹ̀ bá dáa, gbogbo àwọn dìndìnrìn tí wọ́n sọ̀ráǹdì ẹ̀ bí àwọn wèrè kan tán jókòó sí Amẹ́ríkà àtàwọn tán jókòó sí ìlú kan káàkiri tí wọ́n ń kọ́ ní kankan tán ń darí ayé ẹ̀ ríboríbo yìí, òun gan fúnra ẹ̀ á mọ̀ pé àwọn eléyìí wọn ò wá lọ síwájú fóun, bóun ṣe máa jábọ́ ni wọ́n ń wá. ṣé wọ́n tán bí ò tán? àbọ̀ Olúgbọ́n ó dá ọrùn ó farun wájú pọ̀ mọ́ ti pàkọ́, ó yá ayọ̀ ẹsẹ̀, ó yá ayọ̀ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀, tó tán. òun náà òun tó bára rẹ̀ ó pẹ́ wọn tó yọ ọ́ kù ńbẹ̀. ló bá jẹ́ pé ifá kọ́ ló mú ọkàn tó fá dá, bí ifá ò bá ti mú ọkàn ní o mọ́ padà sí Canada kó lọ mọ́ ṣiṣẹ́, kó lọ padà máa mú áwàsì ẹ̀ ńbẹ̀, ìfọ̀kànbalẹ̀ wà ńbẹ̀ fún ẹ ju oyè tó jẹ́ tó nísinmi tó gẹ́ẹ̀tì ara ẹ̀ yìí. tẹ́ pé gbogbo àwọn tó rọ̀gbà yí ẹ kátá ọlọ́tẹ̀ ni wọ́n. ìwọ náà inú ẹ dẹ̀ ń dùn nítorí pé inú ọ̀tẹ̀ yẹn gangan ó dàbí pé gbogbo omi ọ̀tẹ̀ yẹn gan ó tẹ́ ẹ lọ́rùn. kábíyèsí ọ̀wọ́ adé ẹ ronú. àwọn tẹ́ ẹ fi ṣe ìkejì tẹ́ ẹ fi ṣe kẹta tẹ́ ẹ kó rọra yìí, wọ́n kàn wá gbogbo ọ̀nà láti jẹ́ kẹ́ ẹ má wà relevant ni. wọ́n fi ògo yín gbogbo ayé tí yín wọ́n fi ń boost ògo tiwọn. ǹjẹ́ òun láyé ti gbóhùn wọn? ta ló dá wọn mọ̀? ta ló mọ̀ wọ́n? ta ló mọ̀ kó ló wọn lọ́yọ̀ọ́? wọ́n wá ń lo avenue pẹ́yìn ṣẹ̀ṣẹ̀ dé, wọ́n wá fi ń sọ̀kò ọ̀rọ̀ káàkiri. gbogbo ọ̀rọ̀ tán sọ náà ọ̀rọ̀ àbùkù ni, ọ̀rọ̀ tí ò ní lárí tí ò mú lọ síwájú wá. Aláàfin lọ̀gá yín ẹ̀yin o, orísun tiyín ni Ọ̀yọ́, ẹ pẹ̀lẹ́ o. orísun yín bá jọ̀yọ́ ńbo lọ̀yọ́ ti wá, ńbo lọ̀yọ́ ti ṣẹ̀? that means pé ẹ̀yin gan ò mọ́lé, ara ń fu wá sí yín gẹ̀yìn nídìí ẹ̀ lè. bàbá orílẹ̀ gbọ́n tilé gbọ́n, Ọ̀ṣun nílé yín, ṣùgbọ́n wọ́n ti sọ pé Ọ̀yọ́ lẹ ti ṣẹ̀ ní ìsìn ẹ nídìí DNA, bóyá Fúlàní ló bí yín, a fẹ́ mọ̀. bóyá Tápà nìyá yín, bóyá Ìbàrùbá ni bàbá tó bí yín, àti ìmọ̀. torí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí gan kò yé wa, ọ̀rọ̀ yín ò yé wa mọ́. ẹ̀yin kan l'Ógbómọ̀ṣọ́ tẹ̀ ń d'Ógbómọ̀ṣọ́ rú, ẹ̀yin kan náà lẹ tún ń da Ọ̀yọ́ rú. ẹ̀yin kan náà lẹ tún lẹ sọ̀pọ́ọ̀tì Mákindé lérí. ẹ̀ ń gọ̀ gbé kẹ́hìn tó gbọ́n lè máa rí túnjẹ bí iṣu. ẹ̀ ń bá ti gọ̀ ó ti gọ̀ ń ti ẹnu. Aláàfin Ọ̀yọ́ wá dé, ó jẹ́ yára ẹ kó jára ẹ gidi lọ́wọ́ gbogbo àwọn onítàn kìtàn òfò yìí, ìtàn ìyà yìí. Ọlọ́run ṣàánú ẹ̀. wọ́n bá ti lé ẹ dìde ń bẹ ara ẹ á balẹ̀, ojú á wálẹ̀, á mọ́ lójú, á clear. ṣíọ ẹ̀tàn ni wọ́n ń tàn ẹ̀. wọ́n lò kí n ṣọba Ọ̀yọ́ state nìkan. ẹ̀tàn burúkú. lọ Iléṣà kó lọ pàṣẹ ń bẹ̀, l'Óǹdó, l'Èkìtì, l'Ọ̀ṣun, lọ sí gbogbo ìlú kó lọ pàṣẹ, l'Ìjẹ̀bú. wàá mọ̀ pé agbára ẹ ò kọjá Ọ̀yọ́ state yẹn. jẹ́ kí bàbá orílẹ̀ gbọ́n máa tàn ẹ̀. orí wọn ti tàn ẹ̀ wọ́n ti jẹ́ ẹlẹ́ báyìí. àánú ẹ̀ dẹ̀ ṣe mí, máa mójútó rẹ̀. ọba Aláàfin
kò ń ṣọba Ọ̀yọ́ state nìkan. Nǹkan tí mo sọ ni pé lídà wa táwa ní Ọ̀yọ́ state. Ó ní Aláàfin. Ilé gbọ́n Olúgbọ́n fún gbọ́n àgbàlagbà ní tara yín. Ẹ lọ wá ibi jókòó sí káwọn èèyàn lè máa pọ́n yín lé. Ẹ má sọ̀rọ̀ yín dẹni yẹ̀yẹ́. Ẹ má sọ̀rọ̀ yín dẹni àbùkù láwùjọ. Ẹ báyé jẹ́ ń bọ̀run jẹ́. Ẹ mọ nǹkan kan sọ rárá, ẹ mọ nǹkan dá sí. Ẹ máa ń dorí gbogbo nǹkan kodò, ẹ máa ń da nǹkan rú ni. Ẹ mọ nǹkan tún ṣe. Oníyẹ ọdún tẹ́yìn àtọ̀ ní ìrìṣà fi jọ rìnrìn tẹ́ lọ ní ìrìṣà kiri. Jẹ́ pé gbogbo tó bá ti ní bàbá mi ò ní ìrìṣà jìgbìnì bí àti àkùnà ti ń rí yín tẹ́ dàbí ìbejì. Ẹ̀yin bàbá yìí, ibi ẹ bá bayé jẹ́ dé, ayé á gbọ́. Ẹ kú bàjẹ́, ẹ múra sí i. Gbogbo ètò ẹ̀ ń ṣe yìí náà ó lérè. Gbogbo ìtàn lẹ̀ ń kọ. Ṣé ẹ gbọ́ ìtàn lẹ̀ ń kọ? Máa sọ̀rọ̀ kánúkánú, òmìnirú àgbà ọ̀gbọ́dọ̀ wákà lórí. Máa sọ̀rọ̀ kánúkánú. Èyí ni pé ọwọ́ ìtú wá ṣe orí àtẹ̀ní bìrù. Aláàfin ẹ má mi kàn. Tí mo ti rí ajorí irin, tí mo ti rí ìpàkó, gbogbo yín lápapọ̀ tí mo ti rí, mo ti mọ̀ pé ilé ti ń gbé. Aláàfin débẹ̀ ó tù wá lójú. Mo mọ̀ pé ó wu ọ̀kẹ́rẹ́ ṣakíkò náà wà bí. Bẹ́ẹ̀ náà ni ó wu Asẹ́yìn àti gbogbo wa lápapọ̀. Àlejò yìí ní àkókò. Akíwáyé òkú àlejò ọba. Gómìnà ọmọ ọlọ́lá jùlọ, ẹnjìnìà Ṣèyí Mákindé. Gbogbo wa àjọṣe náà. Ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ máa mọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ni o. Àwọn òwò ọkọ̀ o, èmi Olúgbọ́ Àgbé ọmọ bàbá mi. Ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ń sọ. Ẹlẹ́gbẹ́ máa mọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ o. Yọ sọ o. Lẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ gorí o, ṣẹ̀ṣẹ̀ gorí oyè. Ẹ wá ti ṣe gbin ọ̀tẹ̀ sí nínú níbi dékìlè bó ṣe dé lẹ́ti bẹ̀rẹ̀. Ìtẹ́ ń sọ níta gbangba tá à ń gbọ́ yìí. Kíta ló wá mọ̀ ìtẹ́ ń bá a sọ nígbà tí ẹnìkan kò ní gbọ́. Bàbá Olúgbọ́n ọ̀tẹ̀ náà ń pè ìtẹ́ ń ṣe yìí. Ọ̀tẹ̀. Tí n bá fẹ́ sọ pé láàárín Aláàfin tó dé yìí tó fi bá Ṣọ̀ún jà láì jẹ́ pé wọ́n àti Ṣọ̀ún mọra rí, láì jẹ́ pé wọ́n ní kankan ìkọ́mọ̀, láì jẹ́ pé wọ́n ti bára wọn pa kankan bì kankan tó kàn yédé sọ gbogbo àwọn èèyàn dọ̀tá ẹ̀. Ẹ̀yin bàbá ilẹ̀ wà lẹ́yìn ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin ni àti Rashidi òmùgbò ìwò oníranù yẹn tán lọ mú wá láti Canada, sweet boy gangster. Ẹ̀yin ni tẹ́ ẹ dédé dìtẹ̀ mọ́ Ọọ̀ni náà. Ẹ̀yin ni ẹ rò pé ẹ ń dìtẹ̀ mọ́ Ọọ̀ni rìṣà, ẹ dìtẹ̀ mọ́ Ọọ̀ni rìṣà àpèrè yẹn lẹ́ ń bínú. Ọọ̀ni ti ga kó tó di pé ó jọba tọ́ba tẹ́lẹ̀ ni. Kò sínú ọba tó ẹ̀sẹ̀ máa wá recognition tàbí kó máa wá àwọn kankan kan fún lówó kó tó fi wọ́n joyè kó tó gbogbo oyè tán ní bá fi yàn jẹ kò ń ṣòwò. Ẹ̀yin ẹ wo bàbá mi Òrúmọgẹ̀gẹ̀. Gandhi Afọlábí Ọláoyè bàbá wa Òrúmọgẹ̀gẹ̀ Ògbómọ̀ṣọ́ ti ìlú Ògbómọ̀ṣọ́ land. Ó dìdí declare ẹ̀ ni pé ìwọ tó bá fẹ́ joyè l'Ógbómọ̀ṣọ́ o, òun ò ní ìdòwò o, ṣùgbọ́n máa ṣe nǹkan tó tangible sínú ìlú mi tó máa mú development wá táwọn èèyàn máa rí tán dẹ̀ máa jàǹfààní ẹ̀ ní kó tó lè joyè. Oyè is not free l'Ógbómọ̀ṣọ́. Ẹ̀yin ò rí yẹn emulate. Tẹ́yin bá ká lélẹ́yìí, ẹ kú ọ̀tẹ̀, ẹ múra sí i.